ẹ dàníyàn. àfà yìí ọmọ pupa lẹ béèrè fún. continue. kò ṣe fẹ́ o ẹ rí i pé pẹ̀sẹ̀ rí gan tẹ́lẹ̀ gan ẹjọ́ oru tán bí wo faransé tẹ́ ẹ báyìí lé fi ọmọ yìí bíbẹ̀ yẹn bá kókó lórí àlẹ́ ó sì rí. ẹ ṣeun àfà. ilé ìṣòwò bàbá jẹ gbó ẹ má dá padà. owó náà wá ní. owó àfà ni. nígbà tó ti jálà fóònù ìdí owó mọ́. nígbà mọ́ ọkọ̀ dọ̀dọ̀ yìí mo ti rí pé ẹ lóògùn. ìmúra yín dàbí àlọ́ orílẹ̀-èdè nígbà tó kọ́ léjì kàgbà mu. ẹ ti wá ọ̀rọ̀ tẹ́lẹ̀ mo rí pé olórí burúkú làfin ilé ìlú. wọ́n lè tẹ̀yìn sọ pé nìkan yìí o afá àlàáfíà òsì dára yẹn rí kankan mọ́. èyí náà ẹ̀wẹ̀ yín wọ́n dà 38 nígbà pípẹ́ ẹ̀ka Kùránì ẹ wá kó ATM 150 láìsí àwọn jẹ àwọn tí ń ṣe 430 bí o pé ẹ lérí kankan ẹ wá tó burú tán tírèètì ẹ̀ fi ń somi ládùúgbò ẹ̀ kó jọ ẹni sí àfa òkè ni ẹ wò bí di kíní ìṣe fọ́báyé ni ó ṣe fọ́n kàkàrà lórí jàlámíà ó tún rálẹ̀ kì í sálẹ̀ olùsí alákò ó ti fi èrè wọ́n táyé rí ọ̀dà sáájú tó tó bàjẹ́ fún ọ. mo lọ mo sì júbà rẹ láàárọ̀ yìí irú kọ́sítọ́mù fòun lọ gbé wá fún mi yìí.